Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ káalẹ́
ẹ ṣé mo dúpẹ́. Bí ẹ ṣe ń wọlé ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò. Ẹ ṣé. Ẹ jẹ́ ká máa pín kí àwọn èèyàn púpọ̀ lè fi rí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ káàkiri ibi tí gbogbo wa bá wà. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò. Mo fẹ́ ká pọ̀ díẹ̀ sí i. Àti pọ̀ tó. Mo rí wa bí a ṣe ń wọlé. Mo dúpẹ́ lọ́dọ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa pín ètò yìí. Ó ṣe pàtàkì. Ó ṣe kókó. Ẹni tó bá fẹ́ tó bá dúró tó wá pé Yorùbá nation lẹ dúró fún ní tòótọ́. Ẹ jọ̀wọ́ ẹ máa bá wa pín. Ẹ ṣé.
my land, Yoruba nation. I will always cherish you. I will always fight for your glory. I look forward to you, my land, Yoruba nation. Now. Ìfẹ́ Yorùbá, ilẹ̀ òmìnira, èmi kò jẹ́ gbàgbé rẹ̀. Èmi yóò máa sọ nípa òun rẹ̀, ọ̀nà fi rẹ̀ mi. Oh, my land, Yorùbá nation, I will always cherish you. I will always fight for you. Mo kí wa ẹ kí ó yá ká bẹ̀rẹ̀, kò ṣe nǹkan kan, ó yá ká bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí a fi t'Olúwa síwájú ká tó bẹ̀rẹ̀ ohunkóhun. Ọlọ́run a dúpẹ́ nítorí pé ẹ ṣeun, ògo ni fún orúkọ mímọ́ yín. Olúwa, ẹ bá mi tẹ̀síwájú, ẹ bá wa tẹ̀síwájú nínú ètò yìí. Kí gbogbo ohun tí yóò jáde láti ẹnu mi kí ó ti ọ̀dọ̀ yín wá. Ìfẹ́ tí ẹ̀yin Ọlọ́run ni kí ó ṣẹ. Ní ìkẹyìn ohun gbogbo, a ó láyọ̀, ká yìn yín lógo. Jésù agbára wa, àmín. Ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa ká tó tẹ̀síwájú. Mo kí gbogbo wa o, ní kọ̀ọ̀kan, mo kí wa ní bí ẹ ṣe ń wọlé, mo kí wa. Ẹ̀yin àti èmi ni ògo ìmọ́lẹ̀ adúláwọ̀. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wa ní kọ̀ọ̀kan bí ẹ ṣe ń wọlé. Ẹ jẹ́ kí mo kí bàbá wa Ọlánìpẹ̀kun Táíwò. Ẹ káàbọ̀, ẹ ṣé mo dúpẹ́, ẹ kú àdúrótì mi gbogbo ìgbà, mo mọ̀ ọ́ lóore o. Màámi Kẹ́hìndé Ayọ̀délé, ẹ ṣé màmí, love you ma. Bàbá wa Dádì Ẹ̀yẹ́tán Tósàn, èèyàn yìí, ẹ kú àdúrótì mi, ẹ ṣé mo dúpẹ́. My darling mommy Wẹ̀mí Adésànyà, love you mommy, God bless you ma, ẹ ṣé mo mọ̀ ọ́ lóore. Bàbá mi, ẹ jẹ́ kí n sọ pé bàbá mi Àfáà Azeez, ẹ ṣé mo dúpẹ́, gbogbo lé ń kọ́ sà o, àṣàbàrí á gbè yín o. Bàbá mi Dádì Jímọ̀ Adé Ayọ̀mí, ẹ ṣé, ẹ kú àdúrótì mi, ẹ kú gbogbo ìgbà. Ẹ jọ̀wọ́ bí ẹ ṣe ń wọlé, ẹ jọ̀wọ́ ẹ máa bá mi pín ètò yìí, ó ṣe pàtàkì. Bí ẹ ṣe ń pín, ẹ máa bá mi tẹ like, ẹ máa bá mi tẹ love. Ṣọ́rọ̀ mi yé yín? Torí pé bí mo ṣe ń tẹnu mọ́, mo dẹ̀ máa mú ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ̀ ni, máa sọ̀rọ̀ dé ibẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò rí tí n bá jáde, kò sí notification. Wọ́n dẹ̀ ń gbé one flag, a bá ń sọ̀rọ̀ one flag. Àwọn kan wọ́n dẹ̀ ní àwọn tíìmù láti máa ṣe kíni, láti máa lọ flag àwọn èèyàn tí wọ́n bá ń sọ nǹkan tí wọn ò fẹ́ gbọ́, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀ náà la máa dé. So a kú dédé wò yìí, a kú àsìkò yìí,
a kú sùúrù, a kú faradà, a kú fọmọ ènìyàn ṣe, a kú bójú ọjọ́ ṣe rí. Ẹ káàbọ̀ Daddy Azeez Moruf Bọ́lájí. Yoruba nation is unstoppable. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ ṣe mí ní oore kan, ẹ má gbàgbé bẹ́ ṣe ń wọlé, ẹ má pín ètò. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ọ̀rọ̀ wa ó pín sí ọ̀rọ̀ tí n fẹ́ sọ lẹ́yìn, ó pín sí abala 2 sí 3. Abala 2 sí 3. Mi ò bá tìjà wá. Ṣùgbọ́n bí ayé fẹ́, báyé kọ̀, bénìyàn fẹ́, bí wọ́n kọ̀, òtítọ́ òun ló máa lékè irọ́. Ṣé mọ̀ pé òtítọ́ korò, ayé kò tọ́. Bàbá mi ọlá ṣe ní sọ ẹ̀tàn. Ẹ káàbọ̀ dádì mi. God bless you, sir. Máa ń sọ pé mo ní bàbá, mo dẹ̀ tún ní godfather. Ọjọ́ kan ẹ máa mọ godfather mi. So ẹ ṣé gan, mo dúpẹ́, surprise. Ayé kò tọ́, òtítọ́ korò. Torí ẹ̀ ni wọn ò ṣe fẹ́ kí wọ́n fẹ́ kán gbọ́ ohùn irú àwa báyìí. Ṣùgbọ́n kò sí nǹkan tí wọ́n lè ṣe. Ìfẹ́ t'Olúwa ló máa ṣẹ, kò ṣe nǹkan kan. Ọ̀tá lùlù bàjẹ́, ọba Olúwa kò ní jẹ́ kó dún. Tó bá dẹ̀ dún kan, kí ló máa ṣẹlẹ̀? Kò ṣe nǹkan kan. Àwa mọ̀ bó ṣe ń lọ. Bí mo ṣe sọ, ìfẹ́ t'Olúwa òun ló máa ṣẹ. Nínú ìrìn àjò Yorùbá nation yìí, ìfẹ́ t'Ọlọ́run nìkan ló máa ṣẹ. Kò sí bí ogun náà ti lè wù kó pọ̀ tó. Ní òwúrọ̀ yìí, ní ọ̀dọ̀ tiwa ní bíbá yìí, ènìyàn mi kan, bàbá mi, ọ̀gá mi ni Dr. Maikola, wọ́n ń ṣe ètò. Ó ṣe ni láàánú pé àwọn ọmọọṣẹ́ wọn, àwọn irinṣẹ́ wọn tí wọ́n rán síta, níṣe ni wọ́n flag ètò náà. Wọ́n gbé péjì wọn wálẹ̀, nǹkan tí mo rí báyìí. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Kí ni dé tó jẹ́ pé ọ̀rọ̀ pé à ń ṣe Yorùbá nation, à ṣe Yorùbá nation, à ń gbìyànjú láti gba àwọn ọ̀ràn wa kúrò nínú oko ẹrú. Ó wá ṣe kí ni? Ibo ni ibẹ̀ ni ogun. Ó wá di pé ogun àti ọ̀tẹ̀. Ó wá di pé èpè rabata. Mi ò rí irú ẹ̀ rí. Who does that? À ń gbìyànjú pé àwọn Fúlàní olórí burúkú yìí, wọ́n ń fi ìyà jẹ àwọn ọ̀ràn wa, ká gbà wọ́n kúrò níbẹ̀. Ẹ wá ti àwọn tó wá ń sọ òtítọ́. Ó wá di pé kẹ́ máa rán àwọn kan pé àwọn 6 kan àbáwọn 7 kan tẹ́ dárúkọ ara yín, àwọn nìkan máa lọ wò. Ẹ wá ní ibi tí wọ́n bá àwọn yòókù tó bá ń campaign fún Yorùbá nation, tí wọn ò bá ti rí nǹkan tẹ́yìn rí, wọ́n máa lọ flag page wọn. Ẹ wá ń fi èpè ránṣẹ́ sí ara yín tí kì í ṣe sí àwa. Ẹ ń fi èpè ránṣẹ́ sí ìrandíran yín. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Bàbá mi Marcel Babatope, God bless you, sir. Gbogbo wo lè sùn ká kọrí síbì kan náà. Mo máa ń sọ ní ibi tí èmi wà, ọkọ àti ìyàwó, ọkọ máa jẹ́ Republican tàbí kíyàwó jẹ́ Republican, kọ́kọ́ jẹ́ Democrat. Kò ṣe nǹkan kan. Wọ́n sì máa nífẹ̀ẹ́ ara wọn. Tí wọn ò bá pariwo, tí mi ò bá believe nínú nǹkan tẹ́ gbé dání, ìyẹn ò mí pé kẹ́ rí mi lọ́tà yín. Ìyẹn ò mí pé kẹ́ máa ro ibi sí ara yín tí kì í ṣe mi. Tàbí sí àwọn yòókù tí kò rí bẹ́ẹ̀ ṣe rí. Ẹni bá dá ìjẹ́rú lérú tọ̀, torí mi ò ṣe nǹkan èpè. Ṣùgbọ́n ẹni tó bá flag page mi, ọ̀run máa pa wọ́n rẹ́ tìrantìran ni. Ó ti ń dójú ẹ̀ báyìí. Ṣé mo dákẹ́, mò ń wò láti ọjọ́ yìí? Ó yé mi. Téèyàn bá dákẹ́, ká má ba nǹkan jẹ́ jù bó ṣe yẹ lọ ni. Kò dẹ̀ sẹ́ni tó lè po òmá gbogbo tèmi Olúfúnkẹ́ Ìyálájé lẹ́nu. Àfẹn tó bá ṣe tán tó máa ṣòfò dànù. Mi ò rí irú eléyìí rí láti ìjọ́ tí mo ti dé ilé ayé. Mi ò rí irú ẹ̀ rí. Ó ń ká wa lára. Okay. Ṣé fẹ́ mọ ibi tí mo dúró sí? Ó dàbí pé àsìkò ti tó. Ibi tí èmi Ìyálájé, èmi Fúnkẹ́ Ìyálájé, èmi Olúfúnkẹ́ Ìyálájé, ibi tí mo dúró sí ni pé declaration. Ṣé bí wọ́n ṣe máa ń declare nìyẹn? Ṣé bí wọ́n ṣe máa ń declare ni wọ́n ṣe declare yẹn?
let's call a spade a spade. Bí mo ṣe sọ, ẹni tó bá ṣe èpè fún mi ta, ẹni tó bá ro ibi sí mi báyìí, Olúwa mo dá padà ní ìlọ́po. Tí èèyàn bá fẹ́ ṣe declaration, ṣé bí wọ́n ṣe máa ń ṣe ni? Tí wọ́n bá ṣe declaration, ó yẹ kí gbogbo wa pátápátá káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, ibi tí ojúlówó ọmọ Yorùbá bá wà, àwọn ọmọlúàbí Yorùbá, kí wọ́n ṣe kíni? Kí wọ́n lọ sílé, ká gbàlù, ká gbàjó, ká borin, ká ṣe. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye tẹ́ wà, tẹ́ ń gbọ́ mi, ẹ máa bá mi comment ẹ jọ̀ọ́. Bẹ́ ṣe ń comment, tẹ́ ń bá mi pé ètò, ẹ ní fọwọ́ náà gbé ọmọ sin. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ tiyín, kò ní jẹ́ tèmi. Ẹni bá robi kàn yín tàbí tó robi kàn mí, ibi máa jẹ́ tiwọn ní ìlọ́po ni, láṣẹ Èdùmàrè. Àsìkò ti tó, a ní láti gbógun ti gbogbo ìwà àbàjẹ́ nínú ọ̀rọ̀ Yorùbá nation. Ó ti tó àsìkò báyìí. Bẹ́ẹ̀ ni, ó ti bẹ̀rẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ wá di bó ò bá ọpá, bó ò bá kò bú lẹ́sẹ̀, ó wá di ìwọ ò gbọ́ tèmi, èmi ò gbọ́ tiẹ̀, ó wá di pé àwọn tí ò ṣe Yorùbá nation tí wọ́n wà níta, tí wọ́n ń sọ̀rọ̀ ní orí Facebook, wọ́n wá ń fira ṣẹ́ mọ̀, nǹkan dójútì ni, nǹkan dójútì, nǹkan tó ń dójútì yàn. Ẹ ṣe dádì ọmọ mi Mọ́láyín Dépọ̀lá, ẹ ṣé, God bless you sir. Ọmọ Òní Godwin, ẹ ṣé, God bless you sir. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Kí ni nǹkan tẹ́ bá declare, okay, Ọ̀yọ́ state lèmi ti wá, ẹ jẹ́ kí n fi Ọ̀yọ́ state ṣe àpẹẹrẹ. Ṣé last week àbí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, òun kọ́ ni gómìnà Ṣèyí Mákindé, ó má ṣe ń campaign, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ó má ṣe ń campaign. Ká sọ pé tòótọ́ ẹ ti gba orílẹ̀-èdè yín ni, ẹ sọ fún mi, ṣé Ṣèyí Mákindé, gómìnà Ṣèyí Mákindé, ṣé wọ́n sì máa wà lórí kíní, wọ́n sì máa campaign? Nǹkan tí wọ́n ń ṣe yìí, nǹkan tó léwu pátápátá gbápá ayé àti ọ̀run ni. Mo máa play nǹkan kan fún wa sí nǹkan náà àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n tí wọ́n sọ nígbà tí wọ́n lọ sí orí ètò ẹnìkan, mi ò ní dárúkọ onítọ̀hún. Nǹkan tó léwu pátápátá gbà ayé yìí àti ọ̀run ni. Mo dẹ̀ ń wo àwọn àgbààgbà, àwọn olóye, àwọn ojúlówó, àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá, àwọn màmá wa ní ilẹ̀ Yorùbá, àsìkò ti tó fún wọn láti sọ̀rọ̀ sókè bí nǹkan ṣe ń lọ báyìí, kó má bàa bàjẹ́ ju bó ṣe wà yìí lọ. Ẹ gbọ́ mi yé o, mi ò ní bàbá wa, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn, bàbá wa Bánjí Akíntóyè, wọn kì í ṣe áńgẹ́lì. Olóyè Sunday ọmọ Adéyẹmọ, wọn kì í ṣe áńgẹ́lì. Bẹ́ẹ̀ dẹ̀ náà ni màmá Onítìrí náà, wọn kì í ṣe áńgẹ́lì. Kò sí ẹni tó gbọ́n, kò sí ẹni tó pé tán níwájú Elédùmarè. Irú ẹ̀ṣẹ̀ wo ni bàbá náà bá ṣẹ̀? Àbà nítorí Ọlọ́run. Mo rí bàbá yìí níjẹta, bàbá yẹn ti lose weight gan ni, nítorí pé gbàsgbòs tẹ́lẹ̀ yìí bá máa wí, ó mà ṣe o, ó mà ṣe o. Yorùbá, tẹ́ bá ń gbọ́ pé ẹ̀rù yín tó bá a, tòótọ́ ni kíní yàn, tòótọ́ ni. Ẹlòmíì, mo lọ sí orí ètò ẹlòmíì, mò ń wò, tẹ́ bá rí comment burúkú tí àwọn èèyàn kọ, tẹ́ bá rí èpè burúkú, ó wà lórí àwọn ìkànnì kan tó jẹ́ pé tẹ́ bá rí èpè burúkú tí arábìnrin kan tí mo pọ́nlé tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí ẹ bá rí èpè burúkú tó, torí kíni? Ibẹ̀ ni mo ti know ara mi ń gbóná gidigidi gan ni. Ó wá tún jẹ́ pé láti ọjọ́ ṣé mo máa ń jáde, máa ń sọ̀rọ̀. Mo wá rí pé mò ń bá ẹnìkan sọ, ọmọ ìyá mi tí gbogbo èèyàn mọ̀ ni Dr. Michaela, ọmọ ìyá mi ni, bẹ́ẹ̀ ni ọmọ ìyá mi dáadáa ni, alábàárò mi ni Dr. Michaela.
àwa ń sọ̀rọ̀ mo notice kíní yìí o pé látìgbà tí n bá ti jáde mo rí pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ kàn rí bó ṣe rí kò í ṣojú lásán. wọ́n láti stop ẹ̀. Màmá Onítìrí ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ mà excuse mà ẹni kí wọ́n jáwọ́ nínú ìwà burúkú wọ̀nyí torí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí ó máa lẹ́yìn. Bẹ́ẹ̀ ni mo sọ ó máa lẹ́yìn. Ẹ wo ojú mi dáadáa mà ní ìgbà kan rí èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo ti jẹ́ kan nínú àwọn tó yẹ pé mo gbé yín sórí gidi gan ni tí mo dẹ̀ máa ń jókòó nínú àwọn tó máa ń ṣèpàdé àdúrà pẹ̀lú yín ṣùgbọ́n kò lè máa lọ báyìí títí ẹ sọ fún àwọn tó ń tẹ̀lé yín mà kí wọ́n tọwọ́ ọmọ wọn bọnú aṣọ torí nǹkan tí wọ́n ń ṣe yìí ẹ̀yin gangan ni wọ́n fi ń kó bá jùmọ̀. ok ẹ jẹ́ kí n kọ́ play kí n tó tẹ̀síwájú ẹ gbọ́ kínní yìí ẹ gbọ́ kí n tó tẹ̀síwájú pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ. àlàyé kan I want you to go along with me for probably 3 or 4 5 minutes. Okay, sir. nípa tí màmá wa Onítìrí èmi ò ní kankan against wọn o mi ò ní kankan against wọn ṣùgbọ́n nǹkan tèmi kàn ń gbọ́ ni pé Ọlọ́run ti gbalẹ̀ wa fún wa Yorùbá talk nìyẹn those are not technical talk. Ọlọ́run ti gbalẹ̀ wa fún wa Ọlọ́run ti bá wa ṣe ọmọ Yorùbá ẹ máa yọ̀ ẹ máa jókè ẹ máa yọ̀ mọ́ pé is this not fallacy? Is this not nonsense? níjọ́ wo lẹ gbalẹ̀ yín àwọn wo ló sàn àwọn olóró ta nǹkan tí mo ní against wọn nìyẹn. Tẹ bá fẹ́ bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ kíní kọ́kọ́ lélẹ̀ ọ̀rọ̀ reality lélẹ̀ give us reality that is my own problem. Àwọn èèyàn tó bá gbọ́ pé ti gbalẹ̀ yín Ọlọ́run ti ṣe ẹ máa jó ẹ máa yọ̀ àwọn ẹlẹ́ni tí à ń jẹ tọmọ bí Fúlàní máa pa àwọn sílẹ̀ tó mọ́ they are jumping up and down over what they call a mirage. Ó dàbí pé ẹ̀rìn lọ láàrin títì sìn ẹ̀yin náà ti rí ẹrú mi ẹrú dàbí pé ẹrú mi pàtẹ́ bẹ́ẹ̀ kò sómi mọ́ ẹ̀ tó gbẹ́ngbẹ́ tó rí omi ni ẹ lọ́ọ̀kan yẹn that's a mirage. Tàbá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa sòótọ́ that's based on that on Mama Onítìrí. Wọ́n ní Buhari ló máa wá declare wa ní September yìí tó bá ti wá sí kinní kan I don't agree with that. Ó dàbí pọ́ndẹ̀ tó ti sọ pé àwọn ń ṣeré àbáwọn ń jẹ́ ẹ̀gọ́ ni or something like that. Níbi tí àwọn èèyàn ti ń kú lọ́sàn-án lóru lè torí pé a fẹ́ wà popular ká máa jẹ́ ẹ̀gọ́ that's my problem. Mi ò mọ wọn rí wọn ṣẹ̀ mí tí n bá rí wọn bá pé kí n dọ̀bálẹ̀ fún ọ ní kí n dẹ̀bọ̀ ọlọ́ọ̀ni kúnlẹ̀ fún ọ ní whatever that is the kind of person that I am. I'm a respecter of people tó bá worthy of respect. Bẹ́tà bá ń gba gbogbo ẹ̀ tá à ń dé mọ́ra wa gan la ń para wa. Ìyẹn ti tọ́ bẹ́ẹ̀ mi ò mọ Màmá Onítìrí rí wọn ọ̀dẹ̀ mọ̀ mi rí. Tọ́ bá ti fọwọ́ ohùn mi sí wọn àbọ̀n bá ti send picture mi sí wọn good luck. Mi ò hate wọn. I want you to know that. Ẹ jẹ́ ká gbìyànjú sẹ́gbẹ́ kan. Nípa nǹkan tó jẹ́ èmi lógún gangan sìn ní tẹ́yìn náà dẹ̀ ti fi ti ara yín gbọ́ tí àwọn ọmọ Yorùbá gangan ti gbọ́ okay ṣé ó possible kí gbogbo àwa tí à ń pariwo pé a fẹ́ declare táwa ní abroad ṣó possible pé a lọ sí Nàìjíríà fẹ́ lọ declare alẹ́ wa ṣó possible kó ní kálukú gbéyàwó ẹ̀ grandma ẹ̀ fúráfúrá rẹ̀ tó ti sápárá kúrò Nàìjíríà tó ti wà ní Canada tó ti wà US UK ní all over the world lamẹ́ríkà ṣó láti pé à ń lọ gbalẹ̀ wa yáyá mọ́mì dáàdì ẹ̀yin ọmọ kéékèèké yìí ẹja lọ sí ilẹ̀ Yorùbá a fẹ́ lọ gbalẹ̀ wa ẹ wá sọ fáwọn tẹ́ ń bá ṣiṣẹ́ ní Amẹ́ríkà ní gbogbo ẹ̀ pé àwa mọ́ o àti lọ declare alẹ́ wa o tàbá dẹ̀ ti gbalẹ̀ wa àpàrà wa bí mọ́tò rí ìyà tó ń jẹ wá náà la ṣe ń ṣe bí nọ́mbà wà ṣé yẹn possible náà àwọn wo náà fẹ́ lọ declare òkè tí káàtẹ̀ wá ló possible kí gbogbo wa ká kóra wa báyẹn o gbogbo akọ́ òtò ráwa kò sí pẹ̀lú wọn o àwọn ní declaration ni mò ń sọ o ó bá possible gbogbo àtúwà ní diaspora ká kóra wa bó láti fẹ́ pàdé aeroplane wá já wa ní ẹ jẹ́ ká dúró ní Lagos airport ká lè rìn lọ́nà kan ṣé Tinubu square la fẹ́ lọ nǹkan nínú àlọ́ Tinubu square tó rán pè wá ní politician Tafawa Balewa square nǹkan no àlọ́ Amadu Bello kọ́ àlọ́ ọkẹ́ ẹja lọ sóṣòdì ẹja lọ sọ́jọ́ta la fẹ́ declare nìyẹn kí lè fẹ́ declare ókè sọ ẹ wà lọ́jọ́ta ń sẹ́ ní àwa ti dé láti diaspora gbogbo ẹ̀yàn ọmọ ogun ẹ̀ máa bọ̀ wá ti fẹ́ declare gbogbo yẹn ẹ̀nà flag sókè ẹ̀ ń pariwo lọ́jọ́ta àbí lóṣòdì àbí mile 12 wherever it is. Tí àwọn sójà bá gbàjọba ní ìgbà táwa wà ní kékeré rédíò Nàìjíríà ní o rédíò wa ò ní rédíò kíníkan gbogbo orin àmì náà máa kọ pé èmi general kíníkan mo ti gbàjọba báwo lẹ ṣe fẹ́ sọ níbi tẹ bá ti ń declare yẹn ẹ tó jó lórí yín tó gbé flag lọ tó mú microphone lọ́wọ́ pé èmi náà ọmọ Yorùbá yàn mo dẹ̀ ti wá láti declare láti gbalẹ̀ ni
báwo ló ṣe fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ táwọn tó ń wà ní gbogbo òyìnbó tó àyàbá wọn máa gbọ́ tí gbogbo Nàìjíríà máa gbọ́ táwọn Fúlàní tó máa tọ̀ sára pé àwọn Yorùbá kan ti dé tó ń sọ pé àwọn fẹ́ declare àwọn dẹ̀ máa gbàbọ́ lọ́wọ́ sójà máa gbàbọ́ lọ́wọ́ ọlọ́pàá yẹn máa lọ dáná sun gbogbo iléeṣẹ́ sójà yín ó wà recorded it's not like I'm making this up ready agbọ́dọ̀ gbalẹ̀ wa agbọ́dọ̀ gbàjọba wa ókè sọ ẹ wá declare lóyìnbó sí àbí lọ́jọ́ tàbí my 12 àwọn ọmọ Yorùbá tó kù nǹkan where are they so tẹ bá gbàjọba ń sìn tẹ wá yan lórí how are you gonna do it then àwọn sójà tó ti wọ̀n pé ẹ ti wá ready mo ti sọ fún àwọn ọmọ tó yẹ pé wọ́n sọ pé ẹ fún wa níjọba tó dáa ẹ ní kí ẹ ṣàṣìpa wá mọ́ kí ṣàṣìpa wá mọ́ wọ́n pa wọ́n ẹ̀yin tẹ wá lẹ́fẹ́ gbàjọba pátápátá mọ́ wọn lọ́wọ́ ń sìn tẹ́lẹ̀ tí lọ wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn máa lọ yọ flag ní police station tẹ́yìn tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀ bá sọ fún kẹ́ ẹ kìlọ̀ fúnra àwọn èèyàn bá yẹn jẹ́ pé fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn yín ṣòfò Fúlàní tó wà ní gbòó ní láti dìde Nigerian army náà máa di tó máa ṣe wọ́n bí ọṣẹ ṣe ṣojú ẹ gbà bẹ́ẹ̀ wọ́n á ṣe wọ́n bó ṣe ṣe tó oníkàkú á dẹ̀ panu ẹ̀ mọ́ wọ́n wá sọ fúnjọba àgbáyé pé àwọn kan ti dé àwọn bàbá Akíntóyè àwọn bàbá Akíntóyè torí tó bá ń pariwo declaration kẹ́ ẹ̀ mọ̀ pé àwọn kan àtàwọn forí pípé fọ́ lórí àjò yìí wọ́n á gbé fọ́tò Sunday Igboho sẹ́gbẹ́ kan wọ́n á gbé fọ́tò bàbá Akíntóyè sẹ́gbẹ́ kan àwọn náà wà láàrin I have all the picture here àwọn ìjọba yẹn wá pé gbogbo ìjọba àgbáyé pé bàbá Akíntóyè àti Sunday Igboho àti Koiki Media ẹ lọ wo nǹkan tí Koiki Media wọn làwọn fẹ́ gbàjọba bàbá yìí ò dẹ̀ fà sọ fún àwọn fẹ́ fagídí gbàjọba rí bàbá Akíntóyè sọ bẹ́ẹ̀ rí Sunday Igboho sọ fún òun fẹ́ fagídí gbàjọba rí ó kàn ní káyé fìyà jẹ àwọn èèyàn wọn ni. now táwọn ìjọba yẹn bá dìde tó bá lọ kó àwọn bàbá níbi tó wà torí wọ́n máa present evidence wọ́n lọ bá ìjọba Benin àwọn bàbá yìí wọ́n ti fẹ́ da Nàìjíríà rẹ̀ release wọn fún wa kí làwọn tó máa ṣẹlẹ̀ sí àwọn bàbá oníbàbá àti Chief Sunday Igboho táwọn tó dẹ̀ ń pariwo ó dẹ̀ láìpẹ́ kan má kó ìyá àwọn bàbá wọn àwọn ọmọ wọn àwọn grandchildren wọn lọ sí Nàìjíríà láti lọ declare bóyá orí social media náà lọ ti ń pariwo declare. ló ṣe ti gbọ́ ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ sunoko bàbá wa yan olórí pípé ọlọ́pọlọ pípé orí ètò ẹnìkan náà ni wọ́n ti lọ mi ò ní dárúkọ onítọ̀ mi ò ní wá fún yàn kẹ́nikẹ́ni má wá fún mi ẹni tó bá dẹ̀ wá fún mi mo wà nílé tẹ́ bá ń gbọ́ èrò bodò bẹ́ẹ̀ ni èrò bodò níbi tó dé báyìí bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan ni mo bẹ̀rù báyìí. mo kí yín ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n ṣẹ̀ wọlé kí n tó tún tẹ̀síwájú. ẹ ṣé bàbá mi àfàsís ẹ ṣé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe máa rí fún ẹni tó bá mess pẹ̀lú page mi ó ṣe máa rí gẹ́lẹ́ nìyẹn. ìyàwó ọmọ Bọ́lá Ọládèjì Bọ́lá White ẹ káàbọ̀ mà. mo ti kí yín bàbá mi ọ̀gá mi ọmọ ìyá mi Dr. Michaela God bless you sir àjọṣe wo ní bàjẹ́. Dádì Adékúnlé tàbí mọ́mí Adékúnlé Rosulu ẹ ṣé mo dúpẹ́. Dádì Mike Akingold God bless you sir ẹ ṣé mo dúpẹ́. Dádì Ọlọ́wọ́yọ Sunday Bolúwájí God bless you. Bí ẹ ṣe wọlé ẹ máa bá mi like ẹ máa bá mi pé ètò kẹ máa bá mi comment. So ọ̀rọ̀ ni bàbá wa yìí sọ ọlọ́pọlọ pípé Dr. David mo ti gbàgbé last name wọn Dr. David kinní kan ní last name wọn ọ̀rọ̀ ni wọ́n sọ yìí because ẹ ń sọ pé wọ́n sọ pé àwọn ti declare okay ẹ jẹ́ ká mọ̀ ibi tí ẹ declare ṣé bí wọ́n ṣe ń declare nìyẹn a fẹ́ mọ̀ bí mo ṣe sọ tẹ́ bá worí àkọlé ètò yìí òtítọ́ òun ló máa ń lékè irọ́ nígbà kan rí èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo ti ṣe ẹ̀yìn wọn báyìí ni mo wà tí mo gbé sórí mo gbé wọn sórí gidi gan ni bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí mi ò kórìíra wọn mi ò dẹ̀ bá wọn jà ó láwọn tí wọ́n ti mú ara wọn ní ọ̀tá tí kì í ṣe èmi nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ wípé òtítọ́ òun ló máa lékè irọ́ bí irọ́ tó bá lọ fógún ọdún dandan ọjọ́ kan òtítọ́ máa lékè toráwò sí nídìí kó bàjẹ́ àwọn tó tẹ̀lé Yorùbá dó àwọn ni wọ́n gbé irú àwa yìí jáde òrìṣà obìnrin lèmi gangan fúnra mi tí mò ń sọ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni mo sọ òrìṣà ìlú mi
ìkan nínú àwọn òrìṣà ìlú mi òun ló gbé mi tí mò ń sọ̀rọ̀ yìí jáde, kì í ṣe lásán. So ìdí nìyẹn, ẹni tó bá dìde ogun sí mi, ó máa bá ogun náà lọ ni. Mi ò ṣẹ́ ìpè, ọ̀rọ̀ ni mò ń sọ, toró ti dójú ẹ̀. Ó ti di pé kí ni, ọlọ́mọ kó kìlọ̀ fún ọmọ ẹ̀. Àní ṣẹ́ tó bá pẹ́ tòótọ́ wọ́n ti declare, ẹ̀dẹ̀ ń parí, wọ́n kí ni wọ́n ń ṣe báyìí nísìn. Ok, ṣé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn? Gbogbo àwọn ìlú tí wọ́n ti jà fún òmìnira síwájú tiwa, ó ní bí wọ́n ṣe ṣe. Igi kan kò lè dá igbó ṣe. Ẹni kan wọ́n gbé jáde, òun ni bàbá yẹn dẹ̀ ti sọ yẹn. Ìbẹ̀rẹ̀ ogun la mọ̀ o, a ò mọ ìparí ẹ̀ o. Àwọn ọmọ ọlọ́mọ, ẹni tó bá ní àwọn ọmọ ọ̀dọ́ yan, àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n rán níṣẹ́ dé tòru yan, ẹ jẹ́ tètè pè wọ́n, ẹni tó bá mọ̀ wọ́n, ẹ jẹ́ sọ fún wọn, torí pé ẹ mọ̀ yí pé ìjọba orílẹ̀-èdè mùjẹmùjẹ, ẹ̀mí ènìyàn kò jọ wọ́n lójú, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ẹ̀mí ènìyàn. Ẹ jẹ́ sọ fún wọn kí wọ́n pe orí wọn, kí wọ́n pe orí wọn wálé. A gbọ́ iye tí wọ́n ń fún oníkálukú wọn. Mo ní àǹfààní láti bá àwọn mélòó kan sọ̀rọ̀, a mọ iye tí wọ́n fún wọn. Ẹ káàbọ̀ Daddy Gabriel Ọdúnayọ̀, ẹ sọ fún wọn torí pé ẹ̀mí ó ju owó lọ. Ẹni bá mà ti lọ nìyàn. Ọlọ́run má jẹ́ kí tiwa gbé. Èló ni wọ́n fẹ́ fún yín tí ò ní tán mọ́? Tẹ fẹ́ dá àwọn ẹbí yín lóró lórí kíni? Téèyàn bá tiẹ̀ máa jà, á jà, á mọ̀ pé yes. Ṣùgbọ́n ẹni tó bá jáde, ṣe mọ̀ pé àwọn ìjọba gan, àwọn náà wọ́n ti wà káàkiri. Ìkìlọ̀ ní eléyìí fún ẹni tó bá ní etí kí ó gbọ́. Ẹni bá mọ gbogbo àwọn ọ̀dọ́ wọ̀nyí tí wọ́n ń jáde, tí wọ́n fẹ́ máa lọ yọ flag, àbí tí wọ́n rán níṣẹ́, kí wọ́n ṣe kíni, kí wọ́n fi orí pípé kí wọ́n fi ṣe. Kémi tó tẹ̀lé èèyàn, nígbà tí mo fi ń tẹ̀lé wọn, yes. Ṣùgbọ́n gbà tó tún dójú ẹ̀, nígbà tí mo bẹ Ọlọ́run, tí mo tún rí i pé bẹ́ẹ̀, yes. Ìyẹn kì í dẹ̀ ṣe pé mi ò láìkì màmá onítìrí, ṣọ́rọ̀ mi yé yín. Tí n bá rí wọn lọ́la, màá kí wọn dáadáa. Ṣùgbọ́n mi ò ní ìgbàgbọ́ pẹ̀lú báwọn ṣe ń ṣe tiwọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bí mo dẹ̀ ṣe sọ síwájú, mo dẹ̀ ń tún sọ. Ẹ bá wa sọ fún gbogbo àwọn èpè, àwọn elépè international, àwọn èpè dìran, ẹni kí wọ́n jáwọ́. Ẹ ṣé bàbá mi Gabriel Ọdúnayọ̀, God bless you sir. Ẹni kí wọ́n jáwọ́. Ẹni tó bá mọ èpè kì í ṣẹ́ èpè. Ọmọ Yorùbá paraku ni mí, kò sí àbùlà nínú ẹ̀. Ẹ̀jẹ̀ ara mi, omi ara mi, Yorùbá paraku ni, kì í ṣe tòkunbọ̀. Ẹni tó bá mọ èpè kì í ṣẹ́ èpè. Ojoojúmọ́ ni mò ń kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ Yorùbá nation yìí, Ọlọ́run mọ̀ ń gbọ́. Ojoojúmọ́ ni mò ń kọ́ ẹ̀kọ́. Ojoojúmọ́ ni. Ẹ wá ti máa rí i pé àwọn èèyàn lásán wọ́n ti bèèyàn rere jẹ́. Comrade Adébáyọ̀ Bashiru, ẹ káàbọ̀ sà. Àwọn èèyàn lásán wọ́n ti bèèyàn rere jẹ́. Àwọn aláyé bàjẹ́, àwọn kẹ́nimánì, àwọn tí kò lóòótọ́ lẹ́nu, àwọn tó yẹ pé nídìí mọ̀dàrú ìlú tó bá lè ya kó ya.
àwọn ni wọ́n ti pọ̀ jù nínú ìrìn àjò yìí. Èmi dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà, Ọlọ́run nìkan ló máa gba Yorùbá nation fún wa. Kò sí ẹni tó máa gba Yorùbá nation fún wa. Ọlọ́run nìkan ló dẹ̀ mọ ìgbà àti àkókò tí Yorùbá nation tí yóò wáyé. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run nìkan ló mọ̀. Ọlọ́run kò ní gbé ògo ẹ̀ fún ẹnikẹ́ni bí kò ṣe Olúwa. Ǹjọ́ wá yẹ kó wá jẹ́ wípé nítorí pé àwọn kan tẹ́ ti dìjọ ṣe rí tí wọn ò gbàgbọ́ nínú bó ṣe ń lọ, tẹ́ ti ṣe wọ́n lóore, oníkálùkù wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tú àṣírí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi èpè ránṣẹ́ sí ọ̀tá wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn ní èébú ara. Ta ni ò ní èébú ara? Ṣẹ́yìn rẹ́ nìkan tí ò ní èébú ara ni? Ẹ sọ fún mi, ẹ type ẹ̀. Ta ni ò ní èébú ara? Ó pọ̀ jura wọn lọ ni. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ rántí wípé nígbà kan rí, ṣé kí n sọ báyìí, nígbà ayé bàbá Awólọ́wọ̀, bàbá Awólọ́wọ̀ mi ò ní wọ́n ṣe dáadáa, mi ò dẹ̀ ní wọ́n ṣe dáadáa, wọ́n gbìyànjú. Even though àwọn àṣìṣe díẹ̀díẹ̀ kan wà, ṣùgbọ́n báwọn ṣe mọ̀ ṣe nígbà náà lọ́hùn, wọ́n ṣe bẹ́ẹ̀. Ibẹ̀ ni bàbá Ọlọ́run fọ̀run kẹ́ bàbá Bọ́lá Ìgè, àwọn náà gbé, wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation yìí. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ jẹ́ kí n tún wá padà sẹ́yìn. Nígbà ayé UPN àti MPN, ṣé mọ̀ pé bàbá Awólọ́wọ̀ ló wọlé? Ṣé rántí? Bàbá Awólọ́wọ̀ ni wọ́n wọlé ní ọdún náà lọ́hùn, ní 1979. Sí gbogbo inú àwọn ọmọ Yorùbá tí ń dùn. Àwọn wo ló dalẹ̀ bàbá Awólọ́wọ̀ ní ọdún náà lọ́hùn? Àwọn èèyàn méjì ni tí wọ́n dalẹ̀ bàbá Awólọ́wọ̀, tí wọ́n jẹ́ kí wọ́n gbé ìjọba fún bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Àwọn wo ló dalẹ̀ wọn? Wọ́n lọ gbé fún Fúlàní, ìran Fúlàní rẹ́gbẹ̀rẹ́gbẹ́. Ìran Fúlàní ọmọ Yorùbá méjì, mi ò ní dárúkọ wọn nísìn, ọ̀rọ̀ ń bọ̀, kò tí ì tó àsìkò. Ẹ ṣé Dr. Maikola. Bẹ́ẹ̀ ni wọ́n lọ gbé fún olórí burúkú Shehu Shagari lọ́dún náà lọ́hùn. Ó dẹ̀ dùn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ Yorùbá. Nítòótọ́ àwa lè kéré díẹ̀ nígbà náà, ṣùgbọ́n a ṣì rántí. Nítorí kíni? Bóyá nígbà náà ká sọ pé bàbá Awólọ́wọ̀, ká sọ pé bóyá wọ́n rí ìjọba àyànṣe ní ọdún náà lọ́hùn. Ó ṣeéṣe kó jẹ́ pé Yorùbá a lè má bára wa nípò tá a bára wa báyìí. Ó ṣeéṣe. Ṣùgbọ́n ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ máa jẹ́ lọ́jọ́kọ́jọ́. Ọ̀rọ̀ ọjọ́ iwájú nìyàn. Ọ̀rọ̀ ọjọ́ mìíràn nìyàn. Síbẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ báyìí. Yorùbá ni wọ́n ń lò fún Yorùbá. Wọ́n forí ara wa, wọ́n fi ń gbára wa báyìí bí àgbò méjì. Ṣọ́rọ̀ mi yé yín? Ẹnu ẹ̀ látún wà yìí. Ẹ imagine, torí pé bí mo ṣe sọ síwájú, a fẹ́ kí ìran wa, a fẹ́ gba ìran wa kúrò nínú oko ẹrú, a fẹ́ gba ilẹ̀ wa padà lọ́wọ́ àwọn olórí burúkú àwọn Fúlàní. Gbogbo wa, mo rántí ìgbà tí mo darapọ̀ mọ́ ìrìn àjò yìí, ìfẹ́ máa wà o, ìfẹ́, ìṣọ̀kan, ìfẹ́, òun ni àkójá òfin. Ó wà gan, a máa rí ara wa bí ọmọ ìyá, bí ọmọ ìyá, bí ọmọ ìyá. Ẹ̀kan náà báyìí, gbogbo ẹ̀ dẹ̀ ṣe kí ni? U-turn. Ó bá di pé bó lọ kó yá mi. Ó bá di pé èpè yìí ṣáá ni. Ó bá di pé kán máa lọ flag àwọn tó bá ń ṣètò, tí wọ́n bá ń campaign. Wọ́n wá ti gbàgbé ìpilẹ̀ṣẹ̀. Kí ni ìpìlẹ̀ Yorùbá nation? Báwo ni Yorùbá nation ṣe wáyé? Kí ló mú Yorùbá nation jáde? Kí ni ẹ̀ ń jà fún pẹ̀lú Yorùbá nation?
ó wá fẹ́ di pé èmi ni ọ̀dọ̀ mi nìkan máa wá ọ̀dọ̀ mi, who cares? Ẹlòmíì ti gbàgbé pé bí ènìyàn bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run mi rí, bí ènìyàn bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ọba mi rí o. Ibi téèyàn máa dé láyé yìí, ó pẹ́ ó yá, ó máa débẹ̀. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, ẹ gbàgbé. Ọ̀dàlẹ̀ bíi ti bàbá Fani Káyọ̀dé, bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ bíi ti bàbá Fẹ́mi Fani Káyọ̀dé. Ṣé mọ̀ pé ọ̀dàlẹ̀ ó máa ń wà nínú ẹ̀jẹ̀ ni, àtìrandíran. Ọlọ́run ò ní ṣe ẹ̀yin àtèmi ní ọ̀dàlẹ̀, torí pé ọ̀dàlẹ̀ baálẹ̀ kú ni. Tẹ bá dẹ̀ wò gbogbo wọn báwọn yẹn, gbogbo wọn tí wọ́n dalẹ̀ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀, tẹ bá wò àwọn tẹ̀yin àtèmi mọ̀ náà, tẹ bá wò ẹ máa rí pé pattern yẹn ẹ máa rí. So ìdí tí a ṣe ń pariwo tí wọ́n ṣe bẹ̀rẹ̀ Yorùbá Nation nígbà tí olóyè dìde, olóyè Sunday Adéyẹmọ, nígbà tí wọ́n dìde ní ọdún náà lọ́hùn, tí ó jí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó jí wọn dìde pé nǹkan ń ṣe ìran Yorùbá, nígbà tí wọ́n lọ sí ìlú Gàngàn, ṣe rántí? Àbí bàbá Bánjí Akíntóyè náà, ìgbà táwọn náà dìde, ṣé mọ̀, mi ò fẹ́ gbà wá lásìkò ju bó ṣe yẹ lọ, torí mo fẹ́ ṣe pápápá ṣókí òun lọ́bẹ̀. Ó kàn wá ń báyàn, ó mú ẹ̀rù, ó múyàn nínú dùn kí n má sọ nǹkan tí ò dáa, torí pé ẹnu mi ẹnu àṣẹ. Kò gbọ́dọ̀ máa lọ báyìí, kò gbọ́dọ̀ máa lọ báyìí. Wọ́n ní láti tètè ṣe kí ni, wọ́n tètè kìlọ̀ fún àwọn bí wọ́n ṣe máa wá ọ̀nà tí oníkálukú máa sọ fún àwọn ọ̀dọ́ pé kí wọ́n ṣe kí ni, kí wọ́n ṣọ́ ara, kí wọ́n kí ọwọ́ ọmọ wọn bọ inú aṣọ, kí wọ́n má lọ fi ẹ̀mí wọn, kí wọ́n má lọ fi wá ewu. Òun lẹ ṣáà ti gbọ́ lẹ́nu bàbá wa tí mo play ohùn wọn yẹn. Òun lẹ ti gbọ́, bàbá ti sọ̀rọ̀. Pẹ̀lú occupation tí wọ́n ń ṣe láti declaration. Ẹ gbé síta, ẹ jẹ́ ká mọ̀. Daddy Ọlákúnlé Lehman, God bless you sir. Ẹ jẹ́ ká mọ̀. Ẹ jẹ́ káwọn tí àwọn àgbààgbà, àwọn ọlọ́pọlọ, àwọn amòye, ẹ jẹ́ kí wọ́n fi hàn wọ́n. Lẹ́ẹ̀kan sí, mo ń bẹ ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Ẹ ronú jinlẹ̀ dáadáa. Ẹ ronú jinlẹ̀. Èmi ò kọ́ yín ní nǹkan tí ẹ máa ṣe o. Ṣùgbọ́n bí mo ṣe sọ, bí bàbá yìí dẹ̀ ṣe sọ, bàbá David, Dr. David, orúkọ last name wọn ó ṣàpá mi lórí, tí wọ́n sọ nígbà tí wọ́n lọ sí orí ètò. Ẹ má jẹ́ kí àwọn ìjọba orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀, ẹ má jẹ́ kí wọ́n ṣe yín léṣe, torí pé kò sẹ́ni tó máa mú wọn sí. Ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ nígbà EndSARS. Èmi máa rọ̀ yín, mò ń bẹ̀ yín. Ẹni tó bá fẹ́ràn ara ẹ̀, tó bá ní ẹ̀mí ẹ̀ lò, ẹ jókòó ara yín jẹ́jẹ́. Kò sígbà tí a dáṣọ ààrẹ wọ̀. Yorùbá Nation ó máa wáyé, ó tiẹ̀ ti wáyé, ṣùgbọ́n nígbà tí àsìkò tí Ọlọ́run bá tó, ní àsìkò tí Ọlọ́run, òun ni. Ẹ má jẹ́ ká kánjú. Téèyàn bá kánjú jẹun, tó bá kánjú láta, kí ló máa ń ṣe? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣe rí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Ẹ má kánjú ju àsìkò Ọlọ́run lọ. Ẹ káàbọ̀ Daddy Èṣùbíyì Arówólò, God bless you sir.
ẹ má jẹ́ ká kánjú. Èmi mọ̀ wípé Yorùbá nation ó ti di ṣíṣe, ó ti di múmúṣẹ. Ní àsìkò tiwa, ní ìgbà tiwa yìí iṣẹ́, àwa máa gbà á, a máa gbà á fún àwọn ìran wa tó ń bọ̀. A máa gba orílẹ̀-èdè Yorùbá nation fún àwọn ọ̀ràn wa tó ń bọ̀ dẹ̀ni, tó yẹ pé nígbà tí gbogbo wa ta bá dàgbà, tí a bá dògbó, tí a bá lọ síbi tí àgbà rè, wọ́n máa ṣe kíni, wọ́n máa fi àdúrà ránṣẹ́ sí wa. A máa gba Yorùbá nation ní àṣẹ Èdùmàrè, ní àsìkò tiwa, ní ìgbà tiwa, tó jẹ́ wípé àwọn ọmọ tí oníkálukú bí káàkiri, gbogbo àwọn tó wà ní ìlú òyìnbó, gbogbo àwọn ọmọ tí wọ́n bí sí ibẹ̀, nígbà tí wọ́n bá lọ tán, àwọn ọmọ á lè rí ilé wọn padà sí, wọ́n á mọ̀ pé nítòótọ́ ibi báyìí ni àwọn òbí àwọn ni wọ́n ti jáde wá. Ṣùgbọ́n ẹ má kánjú ju àsìkò Ọlọ́run lọ. Ẹ má ṣe jẹ́ ká kánjú. Sùúrù òun ló máa ń ṣe òkúta jiná. Ẹ̀yin ọ̀dọ́, àwọn ọ̀dọ́, torí èmi náà ọ̀dọ́ ni mí. Sùúrù òun ló máa ń ṣe òkúta jiná. Ẹ ṣé Daddy Samsudeen Ọládipúpọ̀, God bless you sir. Báyé fẹ́, bí ayé kọ̀, Yorùbá nation ní àsìkò tí Ọlọ́run ni. Lẹ́ẹ̀kan sí, ṣe rí ibi tí wọ́n bá ń ṣẹ́ ìpè, èmi máa bẹ̀ yín, mo máa rọ̀ yín, ẹ má bá wọn lọ́wọ́ sí. Torí ẹnu téèyàn fi ń ṣe àdúrà kò yẹ kó máa fi ṣẹ́ ìpè. Àní ẹni tẹ́ ń ṣẹ́ ìpè fún, àwọn tẹ́ rò pé ń ṣe ìpè fún, tí ò bá ṣe nǹkan ìpè, Ọlọ́run mọ̀ ń gbọ́, ìpè yín ò lè mú wọn. Ẹni bá jẹ irú, òun lérú tán. Wàláì bí mo ṣe wà yìí, ẹ jẹ́ ká, ẹni bá jẹ irú, òun lérú tán. Tó bá ti mọ̀ wípé ẹ̀rí ọkàn, tó bá ti wo ẹ̀rí ọkàn, tó ti mọ̀ pé ẹ̀rí ọkàn èèyàn ó dáyàn láre. Tó mọ̀ pé ẹ̀rí ọkàn ẹ ó dé láre. Èmi ní tèmi, mo mọ̀ pé ẹ̀rí ọkàn mi ó dá mi láre. Mo dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà pé kí Olúwa kí ó fi iṣẹ́ ọwọ́ mi nínú ìrìn àjò Yorùbá nation, kí ó fi dá mi lẹ́jọ́. Yes, gbogbo ẹnu ni mo fi sọ. Nǹkan kan wà tí mo fẹ́ sáré sọ. Ṣé rí ẹ̀yin, ẹnìkan ló send sí mi sùn. Mi ò fẹ́ sọ tẹ́lẹ̀ bẹ̀ tí wọ́n send sí mi. Okay, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní káàkiri nílùú òyìnbó, tẹ́ ti ń lọ sí orílẹ̀-èdè, ẹ ṣé màmí Kenny Ayọ̀délé, Yorùbá nation, no going back, no going back. Ẹni mà. Ẹ̀yin ọmọ Yorùbá ló kàn mí, tẹ́ wà káàkiri nílùú òyìnbó, a gbọ́ pé ẹ ti ń lọ sí ìlú mùjẹ̀mùjẹ̀ yan nísìn, sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ti lọ ń ṣe kíni láti fẹ́ lọ dìbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Mo máa respect wọn torí pé wọ́n lè bí mi lọ́mọ. Even though nǹkan tí wọ́n ń ṣe kò dùn mọ́yàn, ṣùgbọ́n bàbá sì ni wọ́n jẹ́. À ń gbọ́ pé ẹ ti ń padà lọ sí ìlú yan báyìí láti lọ dìbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé oṣù tí ó ń bọ̀ ni wọ́n máa dìbò. Mo wá fẹ́ béèrè ní ọwọ́ yín, pàápàá jùlọ ẹ̀yin Yorùbá tẹ́ wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni, ní Canada ni, ní Germany ni, ní London ni. Ẹ sọ fún mi nǹkan pàtó tí ẹ ṣe fẹ́ lọ dìbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹ sọ fún mi nǹkan pàtó tí ẹ rí tí ẹ fẹ́ lọ dìbò fún wọn, tí ẹ fi ń sọ wípé àwọn ni wọ́n lè tún ìlú mùjẹ̀mùjẹ̀ yan ṣe. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Dẹ̀ ṣàánú Ọlọ́run torí Ọlọ́run. Ǹjẹ́ ẹ ní àròjinlẹ̀? Ǹjẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run? Kì í ṣe ẹ̀yin tí ẹ ti gbé orílẹ̀-èdè ní Amẹ́ríkà, kì í ṣe irú yín, kì í ṣe bíi ti yín. Mo ń béèrè ní ọwọ́ yín, ní àwọn ìlú tí ẹ̀yin ti gbé wọ̀nyàn, àwọn ìlú òyìnbó tẹ́ ti gbé káàkiri wọ̀nyàn. Ẹ sọ fún mi, ṣé bí wọ́n ṣe ń ṣe ìjọba ibẹ̀ ni wọ́n ṣe ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà yan, tẹ́yin dẹ̀ ń lọ sí ibẹ̀ láti tún lọ dìbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu? Ṣé ẹ ti gbàgbé ni wípé Shettima tí bàbá yìí ń lò fún igbákejì, òun gangan ó ń sponsor àwọn
terrorist kí lẹ fẹ́ sọ pé ẹ gbọ́ níbẹ̀ jọ torí Ọlọ́run kí ni bàbá tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá dé ibẹ̀ ẹ sọ fún mi kí ni nǹkan tí wọ́n lè tún ṣe ní ìlú yẹn kí ni nǹkan tí wọ́n lè rí tún ṣe nǹkan tí ó ti bàjẹ́ tayọ nǹkan ti bàjẹ́ jù ní ìlú tí ẹ̀yin wà yan ṣé bí wọ́n ṣe máa yan àwọn ààrẹ orílẹ̀-èdè tiwọn ni wọ́n ṣe fẹ́ yan bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ mọ̀ bó ṣe máa ń rìn náà ṣé wọ́n ti debate èèyàn mélòó ni bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti bá debate pẹ̀lú àwọn méjì àbí mẹ́ta yòókù tó kù ṣé nípa ti iléèwé ni ká sọ ni àbí nípa ti ilé ìwòsàn àbí nípa ti ojú ọ̀nà àbí nípa ti ètò ààbò ẹ sọ fún mi mélòó ni fẹ́ sọ níbẹ̀ so tẹ fẹ́ sọ pé àwọn ni wọ́n lè tún ìlú yẹn ṣe ẹ no ẹ jẹ́ kí n mọ̀ kì í ṣe ọ̀rọ̀ ìjà ẹ sọ fún mi ṣé bí ilẹ̀ Yorùbá ṣe rí yan ṣé bẹ́ẹ̀ ni kó máa lọ ni torí pé nǹkan tí ẹ ti gbàgbé ni pé ẹ dẹ̀ mọ̀ ó dá mi lójú pé ẹ̀yin náà mọ̀ ṣùgbọ́n torí àtẹnujẹ torí pé ẹ ní ẹ̀rí ọkàn torí pé ẹ ronú àtúbọ̀tán torí pé ẹ ti gbàgbé pé ilé ayé yìí ọjà ni fúngbà díẹ̀ ni ẹ ti gbà torí pé tẹ bá ronú jinlẹ̀ dáadáa tẹ bá ronú àtúbọ̀tán ẹ ní ṣe nǹkan tẹ̀ ń ṣe ẹ ní kó ara yín lọ sí orí ìlú mùjẹmùjẹ yan láti tún máa lọ sọ pé ẹ fẹ́ dìbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu torí pé ẹ mọ̀ wípé nǹkan tó léwu pátápátá gbà ayé àti ọ̀run ni Shettima tó jẹ́ igbákejì wọn tẹ bàbá ńlá terrorist ni òun gangan ni godfather àwọn terrorist ní orílẹ̀-èdè yẹn ẹ dẹ̀ mọ̀ pé tẹ bá ti ń support bàbá Bọ́lá Ahmed Tinubu Fúlàní ìjọba Fúlàní mi ilẹ̀ tún respect ni kí ni wá dé ṣé àwọn ìlú tẹ̀yìn wà káàkiri ṣé bí ìjọba abẹ ṣe rí nìyẹn ẹ mọ̀ yìí pé tẹ bá fẹ́ jẹ oúnjẹ lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ ẹ máa jẹ ìrọ̀rùn ló bá dé iná ọbẹ̀ ìrọ̀rùn ní ilé ìwòsàn bẹ̀ ìrọ̀rùn ní ojú ọ̀nà bẹ̀ ìrọ̀rùn ní ilé ìwé bẹ̀ ìrọ̀rùn ní ṣé bó ṣe rí nìyẹn ṣé tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá dé ibẹ̀ ẹ sọ fún mi mélòó ni wọ́n fẹ́ tún ṣe ṣé wọ́n ti tún ìlú Èkó ṣe mélòó ni wọ́n ṣe nínú ìlú Èkó tí wọ́n mélòó ni wọ́n tún ṣe níbẹ̀ mi ò fi bà wọ́n jẹ́ mo kàn ń sọ̀rọ̀ ni o mo kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ kádìjọ́ gbé yẹ̀wò no kò possible kò jọ rárá ẹ kàn fẹ́ lọ fi okay ṣe rántí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ padà lọ sílé láti lọ dìbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu torí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti ń lọ àwọn míì ti dé ibẹ̀ àwọn míì múra lọ́wọ́lọ́wọ́ wọ́n ń lọ báyìí ṣé ẹ rántí olóògbé Olúgbénga Owólabí Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn ṣé ẹ rántí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí wọn ṣé ẹ rántí àbẹ́ ẹ rántí àtàwọn bẹ́ẹ̀ lọ ṣé ẹ rántí Dr. Borodi ìlú òyìnbó làwọn náà wà ṣé ẹ rántí mélòó ni ká sọ mélòó ni ká rò so ẹ sọ fún mi kí ni ìdìbò tí ẹ fẹ́ lọ tí ẹ lọ ń kópa nínú ẹ̀ kí ni nǹkan tó máa ṣe fún ìran yín nǹkan tí mo fẹ́ kẹ́ rò nìyẹn ó jọ pé nǹkan tí máa fi parí ètò yìí nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ wà káàkiri nílùú òyìnbó tí ẹ ti padà lọ sí Nàìjíríà tàbí tẹ́ ẹ múra lọ́wọ́ láti lọ sí orílẹ̀-èdè Nàìjíríà láti lọ dìbò pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n gbé wọn wọ ilé wọ́n dé ipò ààrẹ orílẹ̀-èdè yìí ẹ sọ fún mi ẹ jókòó nígbà tí ẹ bá dá wà pẹ̀lú ẹlẹ́dàá yín ẹ ro àròjinlẹ̀ ẹ̀yin ti wà níbi tẹ́ ẹ wà ẹ rántí àwọn kan o tó jẹ́ pé wọn ò ní àǹfààní
wọn ò ní oore ọ̀fẹ́ láti jáde kúrò ní orílẹ̀-èdè yẹn. Ẹ rántí àwọn kan tó jẹ́ pé ó sì yẹ kí wọ́n wà láyé ṣùgbọ́n torí pé ètò ààbò bẹ̀ ó ṣe kí ni, ó ṣe ẹ̀mí wọn légbodò. Ẹ rántí àwọn kan tó jẹ́ pé àìsàn tí ò yẹ kó gba ẹ̀mí wọn òun ló mú wọn lọ sọ́run àrèmábọ̀. Ṣé nǹkan tẹ́ fẹ́ dìbò fún nìyẹn? Ẹ dìbò fún ẹ̀rí ọkàn yín. Ẹ dìbò fún ẹ̀rí ọkàn yín. Ẹ rántí ọjọ́ ìkẹyìn. Ẹ rántí ọjọ́ tó bá máa kù yín kù iṣẹ́ ọwọ́ yín, òun ni kẹ́ dìbò fún. Kí ni nǹkan tó wà ní ìlú yẹn tẹ́ fẹ́ dìbò fún? Ẹ sọ fún mi. Kí ni nǹkan tó ń ya yín lórí tẹ́ ṣe ń lọ sílé láti sọ pé ẹni tẹ́ fẹ́ lọ dìbò? Kí ni? Ọ̀pọ̀lọpọ̀ àìmọye àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wà káàkiri ní ìlú òyìnbó, wọ́n ní owó, wọ́n ní ìwé ìgbélú láti lọ ṣùgbọ́n wọn ò lè lọ nítorí ètò ààbò. Nítòótọ́ àwọn kan ń lọ wọ́n ń bọ̀ ṣùgbọ́n ẹni orí yọ, ẹni orí yọ ó dilé. Ṣé bá ṣe máa bá lọ nìyẹn? Ẹ jókòó kẹ́ tún rò dáadáa. Mò ń bẹ̀ yín, mò ń rọ̀ yín ni. Ẹ jókòó, ẹ tún rò. Ẹ má jẹ́ kí ìran ẹ̀yin àti èmi kí ó di ohun ìtàn ní ọ̀la. Ẹ jẹ́ ká dìjọ fọwọ́sowọ́pọ̀. Ẹ jẹ́ ká parí iṣẹ́ tí bàbá wa Awólọ́wọ̀ bẹ̀rẹ̀. Ká parí iṣẹ́ tó jẹ́ pé tìtorí ẹ̀ ni wọ́n ṣe pa bàbá wa olóògbé Bọ́lá Ìgè. Ọlọ́run jọ̀wọ́ bá wa dẹlẹ̀ fún wọn. Ẹ jẹ́ ká dìjọ parí iṣẹ́ náà. Nígbà tí àsìkò bá tó, a máa gùn lẹ́mìí pẹ̀lú àlàáfíà ara. Nígbà tí a bá pàdé, tí a bá rí bàbá Awólọ́wọ̀, tá rí bàbá Bọ́lá Ìgè, tá rí bàbá Adékúnlé Ajásin, wọ́n sọ pé nítòótọ́ ẹ káàbọ̀. Kí àwọn ọ̀ràn tó ń bọ̀ wọ́n lè sọ pé ẹ ṣé, kán máa fàdúrà ránṣẹ́ sí gbogbo wa nígbà tó bá di ọjọ́ ọ̀la. Òun ni kẹ́ jẹ́ ká dìjọ fọwọ́ ṣe. Fún ìdí eléyìí, lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá mi gbogbo tí ẹ darapọ̀ mọ́ mi. A ní rí jù báyìí lọ. Gbogbo ọwọ́ tí ẹ fi bá mi pín, gbogbo ọwọ́ tí ẹ fi ń comment, gbogbo ọwọ́ tí ẹ fi ń like, ẹ ní fọwọ́ náà gbé ọmọ sí o. Ẹni bá robi sí ẹ̀yin tàbí sí èmi, ibi máa jẹ́ tiwọn, back to sender, láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gidigidi gan ni o. Yoruba nation, no going back. No matter what, no going back. Ẹ ṣé. Ó dìgbà kan náà. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi kò yí padà. Fúnkẹ́ Ìyálájé. Ẹ ṣé, mo dúpẹ́ o. Ó dìgbà. Ire o.